jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gànpẹ̀gàn ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ kiri wọ́n ló jẹ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láìpẹ́ nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá fojú ọ̀tá gbolẹ̀ olúkúrúkúrú ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. bẹ́ẹ̀ ni o àwa ọmọ Yorùbá a ti gòkè àgbà ẹ̀yin tèmi ìyókùn ìyanra o bá a ṣe ń kíni lẹ́kìtì nìyẹn o ẹ kú dédé ìwòyí ẹ kú bí ojú ọjọ́ ṣe rí èní á dára fún gbogbo wa àrùn gbésọnù bí ò ṣe ibi ọmọ o orúkọ tèmi kò yí padà o màmá ètò lédè Èkìtì àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì àyà ọmọ Èkìtì ègìrẹ́ òyìnlá kí ọmọ tá a ṣe bí èlé lẹ́gìrẹ́ yóò múra o ìgbéraga kọ́ àṣẹ Elédùà ni o ẹ wo ẹ̀yin tèmi mo fẹ́ fi àwọn nǹkan kan wọ̀nyí lórí fọ́nrán yìí lè ní àwọn nǹkan tó wúni lórí àwọn nǹkan ìyàlẹ́nu ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ ẹ bá mi subscribe sórí ètò yìí ẹ follow mi lórí Facebook TikTok ẹ jọ̀wọ́ Ọlọ́run á máa pèsè fún yín o ẹ gbé àṣà àti ìṣe wa ẹ gbé lárugẹ lóòótọ́ ọmọ Èkìtì ni mí o àmọ́ ọmọ Yorùbá ni mí òun ló jẹ́ kémi máa sọ Yorù Èkìtì wa lórí ìkànnì yìí o ẹ wo ẹ̀yin tèmi lóòótọ́ Èkìtì wà lára rẹ̀ àmọ́ gbogbo yín lẹ gbọ́ èdè mi inú mi dùn lẹ́ni láti wá fi nǹkan kan tó wú mi lórí kí n wá fi hàn yín lórí ìkànnì ètò lédè Èkìtì nípa àwa ọmọ Yorùbá pàtàkì nípa bàbá wa kábíyèsí wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀wọ̀ Adé ọba ńlá òun ni mo mú wá fún yín lè ní o àti olórí rẹ̀ àmọ́lẹ́wà òrèǹté kára ó lé o ẹ̀yin tèmi ẹ wò ó ní ìlú Canada ní bẹbẹ ti ṣẹlẹ̀ o ẹ máa rí àwọn àwòrán kéékèèké bẹ́ẹ̀ yẹn tí mi ò tí ì gbé ohùn ẹ̀ sókè ẹ má pa ọwọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ má padà o nítorí ó pọ̀ jù báyìí lọ o ó dùn jù báyìí lọ o àmọ́ mo kàn sí fi àwọn eléyìí ṣe ọ̀rọ̀ ìṣítí fún yín ni kẹ́ ẹ lè mọrú nǹkan tẹ́ ẹ máa bá pàdé lórí ìkànnì yín lénìí àwọn ọmọ Yorùbá nìyí o àwọn ọmọ Yorùbá wa ní ìlú Canada nìyí bí wọ́n ṣe yẹ́ kábíyèsí Aláàfin sí ní ìgbà tí wọ́n lọ sí ìlú Canada pẹ̀lú olórí wọn wọ́n fi ẹ̀rín àti ọ̀yàyà ijó lóríṣiríṣi ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n fi pàdé wọn láti fi pé wọ́n kí wọn káàbọ̀ sí ìlú Canada o eléyìí dùn ó wúni lórí àwọn ọmọ Yorùbá a máa ń gbé àṣà àti ìṣe wa ga ní ibikíbi kò síbi tí a wà tí wọn ò ti dá wa mọ̀ àwa Yorùbá ti gòkè àgbà bàbá wa Ògúndé ló ti kọ orin yẹn ní ọjọ́ ti pẹ́ kọ́lọ́run kó fọ̀run kẹ́ bàbá ẹ wò ó ẹ rí oríṣiríṣi níbí báyìí lè ní o mo máa gbé ohùn fọ́nrán yẹn sókè ẹ wá rí bí oníkálukú ẹlẹ́yàmẹ̀yà ìlú onílùú jìlú láti ìlú Èkó ìlú wa lẹ́kìtì ìlú wa lẹ́gbàá ìlú wa nìbàdàn ìlú wa lọ́yọ̀ọ́ ilé àti bẹ́ẹ̀ 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 lọ ẹ rí wọn bí wọ́n ṣe kó ara wọn jọ tí wọ́n wá fi ijó àti ọ̀yàyà yìí tí wọ́n fi pàdé kábíyèsí Aláàfin ẹ wò ó ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n gbé fọ́nrán yìí sí lẹ́yìn eléyìí ká tún padà pàdé ọ̀rọ̀ sì kù.
tèmi àwọn tiwa lóhùndó nìyẹn o àwọn tiwa lóhùndó ẹ̀gbin ẹ ti máa gbórin bàbá wa sàn ní àdébẹ́ yẹn ẹ ti fi dá wọn mọ̀ ẹ máa bá wa ká lọ. àwọn tiwa lẹ́kọ̀ọ́ nìyẹn o àwọn tiwa lẹ́kọ̀ọ́ ilé ẹ̀yọ̀ bàbá tàwa ìgbò níṣeré. àwọn tọ̀fà lélẹ́yìí o àwọn ènìyàn wa pàtàkì láti Ọ̀fà àwọn nìyí o. àwọn tiwa lẹ́kìtì lélẹ́yìí o àwọn Èkìtì kété kí la ti ṣe èyí sí Èkìtì kété. àwọn tiwa lè gbá ilé yìí o ọpẹ́ f'Olúwa ká lọ fìgbà f'Olúwa ẹ máa bá wa ká lọ.
Ọ̀yọ́ ti bàbá wa Ọ̀yọ́ ló lọ bá àwọn nìyí o àwọn ló lọ bá o ẹ bá wa kárì tó ẹnì tó ń bẹ̀rùn dé. Àwọn àgbàdo yóò ga o. Ìbàdàn bóyá ìlọ́pàá. Óyá Orisirisi. Ayẹyẹ yìí tí a fi kí kábíyèsí Aláàfin of Oyo tí a fi kí wọn káàbọ̀ sí ìlú Canada o ẹ tún máa bá wa ká lọ ẹ jáwọ́ díẹ̀ níbẹ̀. Yusufu àmúdá Yusufu ẹyọkúlẹ̀ bọ̀lì ni ọlọ́ràlẹ́yọ Yusufu àti àpọ̀pọ̀ Yusufu ọ̀rẹ́kúlẹ̀ bọ̀lì ni Yusufu àmúdá Yusufu ọ̀rẹ́kúlẹ̀ bọ̀lì ni èyàn bá ṣẹ́bi gbogbo ìrò gbogbo ìrò èyàn bílíkì London gbogbo ìrò lórí kọrin jẹ́jẹ́ òun jẹ́jẹ́ mi àbádé blẹ́kọ̀ London ìgbẹ́sígbẹ́. Òun lẹ ti rí yẹn ẹ̀yin tèmi ẹ rí bó ṣe yẹ kábíyèsí wa ọba Abímbọ́lá Ọ̀wọ́adé àti olórí wọn ẹ rí pé bó ṣe yẹ wọ́n inú mi dùn ó kábíyèsí o mo kí yín o kábíyèsí ẹ kú oríire o olórí náà ẹ kú oríire o ẹ wò ó ṣe rí pé Saheed Òṣùpá náà kò gbẹ̀yìn níbẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn lọ́ba wọn ò máa gbẹ̀yìn tí wọ́n lọ pàdé kábíyèsí bẹ́ẹ̀ náà ni àwọn òyìnbó àwọn mèyọ́ lóríṣiríṣi ni wọ́n lọ pàdé kábíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wò yìí ẹ wò mo kí gbogbo àwọn ọmọ Yorùbá o mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ní Canada pátápátá
pé wọ́n kú oríire o, wọ́n kú ọmọ ṣe o, gbogbo yín pátápátá lẹ máa kéré oko délé o, ní gbèsàjò ní ràrìn dànù o, ní ṣàṣe dànù o, bẹ́ẹ̀ ṣe lọ ní ayọ̀ àti àlàáfíà lẹ máa padà sí ilé ní ilẹ̀ Yorùbá wa ní ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà. Ẹ káre kábíyèsí o, mo wólẹ̀ forí adé o, ẹ kú oríire náà lẹ́ẹ̀kan sí, ẹ kú ọmọ ṣe o. Ẹ wo ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká pàdé ní comment section, ẹ bá mi share ẹ bá mi like, ẹ jẹ́ kó dé ibi tí àwọn ọmọ Yorùbá gbogbo bá ti wà tí wọn ò tí ì rí, ẹ jẹ́ kán rí. Ọlọ́run á máa pèsè fún yín o. Ọwọ́ yín tẹ fi tẹ kọ́mẹ̀ǹtì yẹn ní fi gbọ́mọ sí o. Ohun rere lẹ máa fọwọ́ yín ṣe nílé ayé yín. Ìyókùn ìyanra ọmọdé ti dì sí o, àdé ajẹkanra o, òpàdé ìpọjà ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé ìsídìí rẹ̀ o, mọ́ lọ sẹ́kìtì o.